ṣe wẹ́lẹ́wẹ́lẹ́. Diamond FM 88.7 ni. Diamond FM o. Diamond FM 88.7 ni. Diamond FM 88.7 ni. ètò ńlá tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀. ẹ bá wa dá sí ẹ bá wa dá sí ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yìí, ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbàwó bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì, àwọn àlejò tó tó gbàǹgbà sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájúùlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday bẹ̀rẹ̀ láti déédéé aago 10 òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ ni. ẹ bá wa dá sílẹ̀ tó tọ́gọ́rí afẹ́fẹ́ ní Diamond FM 88.7. agbègbè wa ò dára ẹ gbọ́ só yẹ kó rí bẹ́ẹ̀ kò sí náà nílùú ẹ wò omi ò tún sí rárá. ẹ bá wa dá sílẹ̀ tó tọ́gọ́rí afẹ́fẹ́ ní Diamond FM 88.7. ọ̀nà wa ò tún dá ẹ gbọ́ só yẹ kó rí bẹ́ẹ̀ àgbọ̀mọ̀ pátúngbọ̀mọ̀ ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sí i. ẹ bá wa dá sílẹ̀ tó tọ́gọ́rí afẹ́fẹ́ ní Diamond FM 88.7. ẹ ṣọ́ra láàbò wọn ò ní irinṣẹ́ tó dájú o ẹ gbọ́ sódà bẹ́ẹ̀ ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sí i. ẹ bá wa dá sílẹ̀ tó tọ́gọ́rí afẹ́fẹ́ ní Diamond FM 88.7. lójú ọjà yẹ gbogbo oúnjẹ ló ti wọ́n ẹ gbọ́ sódà bẹ́ẹ̀ ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sí i. ẹ bá wa dá sílẹ̀ tó tọ́gọ́rí afẹ́fẹ́ ní Diamond FM 88.7. ẹ bá wa dá sílẹ̀ ètò tágorí afẹ́fẹ́ o aago 10 ojúmọ́ Monday to Friday. ẹ bá wa dá sílẹ̀ tó tọ́gọ́rí afẹ́fẹ́ ní Diamond FM 88.7. mo kí wa pé a kú ojúmọ́ òní ní ọjọ́ ṣẹ́gun ọjọ́ keje nínú oṣù kẹwàá ọdún tá a wáyé. mo kí wa káàbọ̀ sórí akọ́tún ètò yín ètò wa ẹ bá wa dá sí bá wa dá sí. ó ní ètò tá a ti máa ń wo àwọn ọ̀rọ̀ tó ń lọ lóríṣiríṣi ẹ̀ka bíi ẹ̀ka ètò ààbò, ẹ̀ka ọ̀rọ̀ òṣìṣẹ́, ẹ̀ka ọ̀rọ̀ ìlera, ìṣẹ̀lẹ̀ tó wáyé ní lórí ìṣèjọba àti agbami òṣèlú. Táíwò Adéyẹmí lórúkọ mi. òní yìí àwo èròǹgbà ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara. wọ́n ní 2027 páwọn ló kàn ní ìpínlẹ̀ yìí àwò lónìí, àti ọ̀rọ̀ ìṣèjọba ní ìpínlẹ̀ Kwara lákòókò tá a wà yìí ní ìwòye ẹgbẹ́ òṣèlú alátakò alábùradà PDP. wọ́n ní afẹ́wò lónìí. àlejò mi lónìí wọ́n ti wà níkàlẹ̀, àwọn náà ní Honorable Lawal Sakiru Adesina tọ́pọ̀lọpọ̀ mọ̀ sí Shina Adanla. wọ́n jẹ́ èèkàn ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kwara. Honorable Adesina ti fi ìgbà kan jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì lórí ìbáṣepọ̀ aráàlú lábẹ́ ìṣàkóso gómìnà Fatai ní ìpínlẹ̀ Kwara rí. àwọn ni àjọ wò ní òní. Honorable kí n pé ẹ kú ojúmọ́. ẹ káàárọ̀ olóòtú, mo kí gbogbo aráalé o gbé ṣe àlàáfíà lábáyín ẹ̀sìnkú dédé àsìkò yìí, ọlọ́run á pẹ̀lú wa o. Honorable ẹ jẹ́ ká kán lu agbami ètò nípínlẹ̀ Kwara fún ara yín. ẹ ti wà níjọba rí 2019 òun sì lẹ kúrò níjọba nípínlẹ̀ Kwara. kí n bí yín báyìí ṣẹ́nà ti gbà wípé Kwara ti yí padà sí rere ní abẹ́ ìṣàkóso gómìnà Abraham alákòókò tá a wà yìí ju bẹ́ẹ̀ fi sílẹ̀ lọ nípínlẹ̀ Kwara. Honorable. ó ṣe eléètú àdúpẹ́ fún ọlọ́run ọba tó lọ́ ẹ̀mí wa láti 2019 di àsìkò yìí. ọ̀rọ̀ tó lóòtú béèrè lọ́wọ́ mi yìí ó pa mí lẹ́rìn díẹ̀. ó yí padà sí dáadáa
sí dáadáa ó yí padà sí wọ́n ti dáadáa. gbìyànjú wọ́n gbìyànjú ju PDP lọ. wọ́n gbìyànjú gẹ́gẹ́ bó lóòtú ṣe wí ara àgbìyànjú wọn ní àìṣètò ààbò tó wà nílùú yìí léyìí tó fi yàtọ̀ sí tiwa a dúpẹ́ fún ìjọba wa àtàwọn gómìnà wa tí wọ́n ti lọ pàápàá ọ̀gá ẹgbẹ́ wa Dr. Bukola Saraki ìyàtọ̀ wọn sí tiwa tí mo fi ní eléètú ṣe olóòtú ó ṣe púpọ̀ ni pé níbo la lè dé nísìn ní ìpínlẹ̀ Kwara tí fàyàbalẹ̀ wà fẹ́ nìkọ̀ọ̀kan nísìn bóun wa mọ́tò lọ ẹ̀rù máa bà ẹ́ bóun lọ sọ́jà oko ẹ̀rù máa bà ẹ́ bóyá bàkàlẹ̀ tó fẹ́ tà ẹ̀rù máa bà ẹ́ ìyẹn ò yàtọ̀ ṣé ìyẹn ò jẹ́ nǹkan tó yàtọ̀ dáadáa sí kínní ibi tí àwọn èèyàn ti ń gbé ìgbé ayé rere tí wọ́n ń tajà tí wọ́n ń róúnjẹ mú wálé ẹ lé wọn kúrò ńbẹ̀ ẹ ní fi nǹkan mìíràn àpò fún wọn. táwọn lé. ẹ̀yin ò sí ń gbòòrò ni olóòtú. èmi ń bẹ yín ni táwọn lé lójú. àníṣe yìí ò sí ń gbòòrò. táwọn lé. ẹ lọ wá àwọn ìyá wa àwọn bàbá wa àwọn tó ṣí ṣọ́ọ̀bù síbi tó wà tí wọn ò dójú ọ̀nà títì. bí ibo. ẹ lọ flower garden ẹ lọ jọba ẹ lọ everywhere àwọn sójà ń kó ẹgbàá bá àwọn èèyàn wa ìbàdàn pé ẹrú ni wọ́n ń ṣe ẹrú náà bí èèyàn bá gba nǹkan lọ́wọ́ èèyàn máa fi nǹkan míì rọ́pò fún. kí ló yẹ kí wọ́n ṣe tí wọ́n ṣe lógún tí. nǹkan tó yẹ kí wọ́n ṣe ni pé gbogbo ìgbà tí èèyàn bá fẹ́ sọ fún wọn pé ẹ kúrò ebe èèyàn ní gómìnà Ọ̀ṣun state agbègbè alájọ wà láyé náà nígbà tó fẹ́ lé àwọn èèyàn lọ pé mo fẹ́ lo bí o mo fẹ́ fi bí ìṣe báyìí ó pèsè ibi tí ó dáa fún wọn ó pèsè ibi tí wọn ò ti máa rí ọjà tà tí ó ń jẹ òjò wọn ò ti máa lọ déédéé tí ò ní sí wàhálà pẹ̀lú wọn kò pèsè bí ẹgbà fún wọn pé ẹ máa nà àwọn èèyàn Kwara ẹ máa nà wọn lẹ́gba àwọn tí wọ́n dìgbò fún wa wọlé tí wọ́n dìgbò fún yín wọlé ẹ máa sá wọn lẹ́gba ẹ máa lé wọn kiri ẹ máa jẹ́ kí jẹ múmu kó rọrùn fún wọn èyí náà dáa torí pé olóòtú ní ìjẹ́jọba yẹn ò dáa sí kò dáa ju ti PDP lọ ara tó fi ń dáa ju ti PDP lọ náà là ń sọ fún yín yẹn ẹ má ti lọ bàbá ń bàrí tó wá ń ṣẹlẹ̀ throughout Kwara state now ẹ wò nǹkan tá a fẹ́ rírí ní Kwara níbo lẹ ti gbọ́ pé ìlú kan tú ní Kwara rí pé torí ètò ààbò ìlú kan wá túngbà táwọn ń ṣèjọba lọ́wọ́ ẹ̀yin náà fojú inú wò ẹ wò fúnra yín nìsín ẹ wò Kwara South axis lọ ẹ wò Kwara North axis lọ ẹ wò nǹkan tó ń ṣẹlẹ̀ nìsín about 23 village ló ti tú nìsín níbi ìlú níbi wàhálà tó bá Kwara tí wọ́n ọmọléèwé tí wọ́n lọ gbé sókè ọdẹ àwọn ọmọ tó ń kàwé tó fẹ́ lọ́jọ́ ọ̀la ṣé wọ́n rí ọjọ́ ọ̀la wọn dúró ń bẹ̀ mọ́ nìsín níbi tí wàhálà ti bẹ̀rẹ̀ tí wàhálà tó ti délùdé tẹ bá ń lọ ní everywhere pé ẹ ń wọkọ̀ lọ ẹ fẹ́ lọ sí òjò yín nìsín ó di kọ́ńkálukú ọmọ bẹ̀rù kọ́ńkálukú ọmọ sọ pé ọmọ mi ń bọ́ lọ wa ó ń bọ́ ọmọ mi ń bọ́ ọmọ mi ló wa ó particularly ẹ wá wo ẹni tí ń gọ́fà àwọn nílùú gẹ́gẹ́ bí gómìnà wa olórí ìpínlẹ̀ Kwara wa Malam Abdulrahman Abdulrazak ẹ wo gbàrà tí nǹkan ṣẹlẹ̀ ń bí èèyàn máa ń ní feelings fún ọmọlàkejì ni ṣé bí Ghana ni wọ́n gbà lọ tọ́lọ́wọ́ bọ́ọ̀lù ẹ tún wé kejì so ti yẹn wọ́n tún lọ Imo State wọ́n ti wá pa àwọn èèyàn wa ṣé wọ́n pé aráàlú àwa ni ẹni ká secure ara wa àwa la fẹ́ secure ara wa àwọn ènìyàn wa gbàbẹ̀ lọ nítorí paramount fún wa ni pé kódà bí gómìnà ò sí nlé elétò ìjọba wo lẹ rí tó wá lọbẹ̀ kí gómìnà tó dé wọn wá independent bí àwa I'm former special assistant ìgbà tí mo wà lọ́dọ̀ Governor Fatai Ahmed níjọ́ tí ìṣù kan ṣẹlẹ̀ ní Sarumi and others níbẹ̀ èmi ni mo lọ access community relation tí mo lọ bá wọn sọ̀rọ̀ tí mo ṣe everything tí mo dẹ̀ rí ọ̀rọ̀ yẹn náà parí mo kàn fún gómìnà lábọ̀ ni kò sẹ́ni tó lè dáṣẹ́ rẹ̀ ṣe nínú wọn torí wọn wá independent. àwọn nìyẹn. àwọn abẹ́síkáwọ́ àbáwọn nǹkan tí wọ́n yàn ni ta ló lè dáṣẹ́ ṣe tí gómìnà bá ti sílé gómìnà wa lọ ọ̀sẹ̀ wa dé ọ̀sẹ̀ wa láwọn lọ nígbà tí nǹkan ti bàjẹ́ tanyanya so ti ẹ báyìí nìsín ara ìtorí pé ẹ̀yin náà sọ pé ìjẹ́ ìjọba yìí ìjẹ́ kíní ìyàtọ̀ tó wà pẹ̀lú kíní kan ara ìyàtọ̀ tó wà là ń sọ fún yìí ṣé bí ebi ṣe mú gbogbo aráàlú báyìí ló mú ní 2019 tọmọléèwé bá fẹ́ wọléèwé òbí ó káyà sókè báyìí tí kò sí náà lọ́wọ́ ìjọba nǹkan tá a rí. ẹ ti káwọ bàtà àkókò wa Honorable Adesina ẹ ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọ́n ká padà síbẹ̀ tẹ parí ẹ̀ sí pé àwọn abẹ́síkáwọ́ gómìnà wípé ẹnu wọn ò kárọ̀ láìsí gómìnà ńlẹ̀. bẹ́ẹ̀ ni olóòtú. ìyẹn ni wípé lójúwèé tí báyìí kẹtẹ́ ń sọ ni wípé àwọn ẹni yìí wípé gómìnà kan pé àìsílẹ̀ gómìnà báyìí ìjọba ń dúró pinlẹ̀ Kwara ní ìjọba ti dúró ìtorí pé gbogbo àwọn
iṣẹ́ tó yẹ kí abẹ́síkáwọ́ kó máa ṣe tán bá yànyàn sípò tán yànyàn síbì kan bí gómìnà bá sí nlé a gbọ́dọ̀ nígbàkejì gómìnà tí ó lọ bí tí nǹkan tí níjọ́ tí gómìnà lọ tó wà ń gánà tí ń wo bọ́ọ̀lù ṣé bó yẹ ká ní deputy governor kó ti lọ bẹ̀ ṣé bá ní chief of staff fún bẹ́ẹ̀ ṣé bá ní ẹsẹ̀ security. bóyá àwọn àgbàṣẹ ni. àìlèdáṣẹ́ ṣe ni torí gómìnà rí i pé wọn ò kojú òṣùwọ̀n nìyẹn ní òjò fún wọn láṣẹ pé ti bá ti sílé o ẹ máa lọ sí báyìí. Honorable Adesina lójúwèé ti yẹn sọ báyìí pé àwọn tí gómìnà yàn wọn níbùyà àánú wọn wá yàn wọn àbí kílẹ̀ sọ báyìí. ó lè jẹ́ ti gómìnà ó lè jẹ́ kí gómìnà tó yàn wọ́n ó rò pé ní gbogbo tó sì yàn wọ́n tán ó rò pé àwọn eléyìí wọn kojú òṣùwọ̀n tó bóun ṣe ṣe ìjọba wa kojú òṣùwọ̀n tó ní gbogbo tá à ń sọ yìí àwọn ni wọ́n tó kọ́kọ́ lọ́ọ́ dúró níbì kan lọ́ọ́ yanjú ètò fún gómìnà kí gómìnà tó dé ẹ jẹ́ kí n fi kíní kan tó yín olóòtú during the time of our regime kódà gómìnà wa Governor Fatai Ahmed tẹ̀rí yẹn ó yẹn ṣe traffic èyí tí àwọn sójà wulẹ̀ ń lùyàn tán fẹ́ pa wọn lọ́jà yẹn àwọn ṣe traffic wà tó pé òun náà ti lọ bẹ̀ tí ó lọ máa tún pé nǹkan báyìí tó ti bá wọn sọ tó bá wọn ṣe meeting this is what I want this is what tí nǹkan kan tó dẹ̀ máa lọ free and free tí ò ní sí anything tẹ bá débi gbogbo bí tó ti wó shop tó ti kulé àwọn lọ́jà nísìn àánú àwọn ìyá oníyà máa ṣe yín náà so ti ẹ báyìí nísìn kó àtọ́ ọmọ yẹn bá kiri ọjà lásán tó dúró àrùn lẹ́gbẹ̀ẹ́ sójà ló máa kó ẹgbà bò wọ́n nẹ lómìn tó bá nẹ lómìn bí ò bá rọra nínú òun ni ó fi ẹ̀ pa. Honorable Adesina àyàwó pé lónìí ẹ̀ ń sọ̀rọ̀ tó yí pé jẹ́ PDP lẹ́fí ń sọ̀rọ̀ ó tábà tẹ́ sọ yìí ká padà síbẹ̀ àwọn yẹn gómìnà sọ yí pé àwọn ò wó ṣọ́ọ̀bù kankan bẹ̀ wọ́n ní àwọn ní kán má pàtẹ sí ojú ọ̀nà mọ́sẹ́gbẹ̀ títí wọn làwọn sọ fún wọn pé kán lọ nú ọjà ṣùgbọ́n ẹ̀yin sọ báyìí wípé wọ́n gbàgé lẹ́nu wọn wọ́n ní kán kó lójú ọ̀nà tí mọ́tò ń gbà kọjá ni pé kán lọ nú ọjà torí pé bàbá bí yín báyìí náà ṣàmọ̀ wípé nínú pé àwọn ajíjẹ mímu àgbòdò dẹ́mọ̀ alẹ́gbòdò ìjọba wò. ẹ ṣe olóòtú òótọ́ ni wọ́n ṣe títì wọ́n wá nìkan lọ inú ọjà wo. ọjà bá náà ni. ṣé ọjà mi wà lọ́jọ́ ọba ni níbo ni àgbègbè wo ló wà ní ọjọ́ ọba ẹ ṣàlàyé fún mi àbí káwọn ìyẹ̀yìn tẹ̀ sọ wọ́n wà nínú ọjà òótọ́ ni wọ́n ṣe títì àníkàn má ṣe títì after títì ṣe bó tún kù nǹkan bẹ́ẹ̀ ànítẹ̀ bá ń kọjá lọ lásán èmi náà fara mọ́ kí wọ́n tó kó gbá sí ojú títì because life àwọn èèyàn wa gbọ́dọ̀ important lẹ́mi wa àmọ́ àwọn tí ń kọjá lọ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ báyìí tọ́ra gbé tán gbọ́ ọjà wọn pé àwọn ń lọ síbi táwọn ti fẹ́ lọ tà á táwọn sójà bá gbá mú wọ́n lù wọ́n bí ẹni máa pa ni. ọjọ́ wo náà lù wọ́n. ẹ̀yin ẹ débẹ̀ láàárọ̀ yìí ẹ débẹ̀ ẹ lọ ìjọba ti parí ètò nísì ẹ lọ ọjà ẹ lọ jọba ẹ wá wo ọ̀nà flagad lọ báyìí nísì àwọn onílé tí wọ́n kọ́lé lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe kọ́tà tí wọ́n ti ṣe walkway tán onílé tó wá nílé ẹ̀ tó wá yọ nǹkan síbẹ̀ pé ìyàwó mi ò mo fi recover mo lè máa ta ò tí ò sí ṣọ́ọ̀bù wọ́n ń láti sọ pé kí wọ́n di kíní kí wọ́n di mọ́ra wọn ni tí ò sí nǹkan kan tó wúlò tí ò sí nǹkan kan tó fẹ́ fi ṣe níbẹ̀ tó fi lọ pátápátá gbà kò sí tí ìjọba síbi ìjọba aráàlú la fi dìbò fún gómìnà. ẹ̀yin náà ẹ dìbò fún wọn ni. ni wọ́n fi dìbò àwọn tó dìbò náà ni wọ́n fi dìbò torí pé gómìnà ti di number 1 citizen fún everybody tó wà nílùú so yẹn báyìí nísì òun ni pé torí kó lè rọ gbogbo àti mẹ̀kúnnù àtolówó òlù kó lè rọ wá lọ́rùn ló jẹ́ kí wọ́n dìbò fún wọn kébé kó lè mú ìnira wá fún wa ẹni tó kọ́lé tiẹ̀ tí ò dé títì tó yọ kíni rẹ̀ tó ṣíjú ẹ̀ síta tẹni kó close ẹ̀ wọlé tẹgbẹ́ fẹ́ǹsì tẹgbẹ́ gbàbẹ́ tó bá fẹ́ lọ tán yóò lọ jìnnà láti lọ tán ọlọ́mọ àyẹ̀ká ara burú má yẹ kí jàǹbá ṣe wá èyàn máa ń ro títí tálíkà Kwara State ta wà yìí ẹ lè fi wé Èkó ẹ lè fi wé Port Harcourt ẹ lè fi wé Àbújá àwa tálíkà la wà ń bẹ̀ àwọn tálíkà náà ni wọ́n dìbò fún yín wọlé ìṣe tálíkà ni ẹ tìrìtì wà kìí ṣe àìṣe ìlú òyìnbó àìṣe Èkó. ṣùgbọ́n àwọn kan ní àfojúsùn gómìnà ó ní pé wọ́n fẹ́ sọ ìpínlẹ̀ Kwara kó náà wà kó di orílẹ̀-èdè àgbáyé ṣe pé láàárín àwọn orílẹ̀-èdè bíi ilẹ̀ New York bíi ìlú Dubai àfojúsùn wọn sì ní pé níwòye àwọn gómìnà pé wọ́n á lè máa gbé àwọn àwọn tó ń dákòwò lágbàáyé wọ́n wá sí ìpínlẹ̀ Kwara láti gbé tí wọ́n wá síbẹ̀ wípé ṣùgbọ́n táwa sọ wípé a ní ọjà tó jẹ́ pé súnkẹgbàkẹrẹkọ̀ wà ń bẹ̀ àwọn máa wọ̀ pé láti ìpínlẹ̀ Kwara wípé wọ́n sọ gan wọ́n náà wọ́n ní master plan wọ́n sọ nìyẹn táwọn ń tẹ̀lé. olóòtú
èmi ò bá yín jiyàn sí wọ́n ní master plan àbí wọ́n ní master plan, àwọn náà mọ master plan tí wọ́n ní fúnra wọn. Àmọ́ nǹkan tí mo emphasize fún yín ni pé àlọ́jà tẹ ní wọ́n dàkà lẹ́yìn mandate ọjà tuntun tí gbogbo ẹ ti kún àkúnfàyà ọjà Sango tó pé àwọn ìjọba àná náà ló dá gbogbo ọjà tá à ń sọ ilẹ̀ o, ìjọba òní ò tí ì dá market kankan lẹ̀ sí central kankan o, tẹ bá lọ Sango ó ti kún fàtí oṣù ọ̀bùbẹ̀ èwo làwọn dà kalẹ̀ tí wọ́n á ní pé ibi tá a ti lé yín yẹn máa lọ bẹ̀ ẹ lọ́ mọ tajà ń bẹ̀ ẹ lọ́ mọ wá jẹ mímu ń bẹ̀ tí ẹ bá wá lọ ìgbà ló tó di ẹ̀ṣẹ̀ fún yín. Èwo ni ẹ bí wọ́n pé ilé ẹ̀ mọ́ṣáláṣí lè yan ibi kan pé àfẹ́kẹ́ ṣe bàjẹ́ síbi àfẹ́kẹ́ ṣe bàbá yìí àwọn eléyìí la produce kalẹ̀ fún yín o ẹ máa lọ bẹ̀ lọ tajà. Èwo ni wọ́n gbé kalẹ̀ olóòtú ìgbà tẹ́ ni wọ́n fẹ́ sọ di bí Èkó bí New York àbí kí wọ́n gbé over air bridge náà gbọ́jà ọba ká lè rírú ẹ̀ tí tá a rírí ń bẹ̀ iṣẹ́ ìlú òun ní dàlú. ìyẹn ẹ̀ ń fara wọn káwọn èèyàn máa wà lẹ́gbẹ̀ẹ́ títì pẹ̀lú ọjà wọn ká máa kọjá lọ́jà ọba kó di pé a ní súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ ìfaramọ́ ti olóòtú mi ní kún ó tajà títì àmọ́ ẹni tó fẹ́ léèyàn gbọ́n tí mò ń sọ yé ẹni tí ó léèyàn sẹ́ wọ́n ti lé wọn tó ti pọ́n sí títì àti dúpẹ́ gbogbo àná là ń kọjá ń bẹ̀ tá a rìn tàdé ẹ wá lọ bẹ̀ nísinsẹ́ lẹ́yìn pé wọn ò dúró títì tíjọba ò sì rí tí ò sì rí ibi tó pèsè mí fún wọn lẹ́yìn títì ni wọ́n ń dúró sí síbẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn títì wọn ànàkú náà tún nà wọ́n bẹ̀ẹ́ náà àwọn ẹni yìí sì ni kò síbi tẹ́tí fẹ́ jẹ tẹ́tí fẹ́ mu kò sí ìrànlọ́wọ́ tó nígbà lọ́dọ̀ ìjọba nígbà táwọn wá ṣe mọ́tì àwọn ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn lọ́jà oní small scale kéèké. àwọn náà ń ṣe kwásìpù. kwásìpù o kwásìpù o ẹ pèyàn méjì mẹ́ta tó ṣe kwásìpù ẹ pèyàn méjì mẹ́ta nínú àwọn tó wà lọ́jà tó wà tó tàjà lọ́jọ́ ọba. Honorable Adesina lórí ètò yìí a ti gbé ẹ̀rọ kwásìpù wa ó sì dárúkọ àwọn tó yẹ pé wọ́n gba owó kwásìpù yìí. yóò dárúkọ wọn ṣebí jọ́nà lẹ́ni kó dárúkọ owó tó ti gbà tí ń kọ́ lẹ́nu pé wọ́n mọ iye ẹni tó ṣàkóso kwásìpù kó dákọ owó tó ti gbà tí ò rí iye tí ò rí wí pé òun kọ́ lòun gbà àbí èmi náà gbọ́ program yẹn níjọ́ náà. ẹ ṣe káwọ báyìí. tó ní kẹ́ ẹ pé ẹ má tì lọ tó ní kẹ́ ẹ pé CPS òun ló lè ṣàlàyé àbí ṣé alákòóso kwásìpù dùn olóòtú abẹ́jọ́ ń tanra yín jẹ ọmọ ìpínlẹ̀ Kwara àti gbọ́n o ọmọ Kwara àti gbọ́n àti mòye àmọ́ nǹkan tí ń lọ nílùú. ẹ káwọ báyìí wọ́n ká padà sọ̀rọ̀ ètò ààbò wọ́n sọ wípé ẹ̀yin olóṣèlú wípé àpàjọ ẹ̀yin PDP wọ́n ní ẹ ti ń ki ọwọ́ òṣèlú bọ ètò ààbò ìpínlẹ̀ Kwara ẹni sọ báyìí pé gómìnà yóò gbìyànjú láàbí yín báyìí pé gómìnà níwòye ti yín ẹ̀tọ́ àǹjọba rí kí ló yẹ kó ṣe tẹ́ kó wọ́n ṣe lórí ètò ààbò yìí tẹ́lẹ̀ pé ká ní gómìnà lákòóbá ìgbà ló yẹ kó ṣe tí wọ́n ṣe ẹ̀kẹ́ bó wọn náà ni pé gómìnà gbìyànjú àwọn èèyàn ń kú wọ́n ń pa àwọn èèyàn ẹ̀sọ́ lẹ́yìn sọ́ra pé àgbègbè tó fẹ́ tó 23 wọ́n ti láwọn èèyàn kó ń bẹ kò ṣe nípìnlẹ̀ Kwara rí kí n bí yín bá Honorable Adesina kí gómìnà kílẹ̀ kan ṣe tẹ́kùn wọn sí lákòótá wà yìí tó yẹ kó jóná àbáyọ. olóòtú ẹ ṣe kí ogun tó jàlú kọlára lù abẹni tó mójútó lù ti máa ń múra kalẹ̀ kí wọ́n tó strike ní gbogbo àwọn ilé tí wọ́n ti strike yìí kálukú ti mọ ìlú kọ̀ọ̀kan tí wọ́n ti ń dé tẹ́lẹ̀ tí wọ́n ti dé ìpínlẹ̀ Kwara ṣé bí bàkan náà dé Kwara North Patigi Lade nkankan wọn ti dókè ọdẹ ń gbà yẹn náà ìgbà kan náà lọ́wọ́ Baruti Kayama and others ìmúra owó ló ṣẹlẹ̀ ń bẹ̀ ń jọ náà ẹ ṣe security wà àwọn security wà gómìnà ní the first citizen nípa ọ̀rọ̀ security ní state tó ti wá nígbà náà kó tó di pé ó wá di pabambari tó wá ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ tẹ́tẹ́ wá sọ nísìnyí sọ pé ọwọ́ òṣèlú ni ká máa pè yẹn yín ṣé àwọn tí wọ́n ń pààyàn ọmọ PDP àbámọ́ SDP àbámọ́ APC kan ṣé wọ́n dẹ́nìkan mọ̀ ẹni sùúrù lélẹ́yìí lóòtú ṣé wọ́n dẹ́nìkan mọ̀ pé PDP lélẹ́yìí ẹja filẹ̀ APC la fẹ́ pa APC lélẹ́yìí ẹja filẹ̀ PDP la fẹ́ pa ṣé wọ́n dẹ́nìkan mọ̀ à ń sọ ọ̀rọ̀ nípa ẹ̀mí tẹ́mi kan bá sọnù ta ló lè dẹ́mi yẹn padà ẹ dúró olóòtú mo rò pé ẹ̀yin náà ó yẹ kẹ́ máa gbọ́ tẹlifíṣàn kẹ́ máa gbọ́ rédíò náà kẹ́ máa gbọ́ nǹkan tó ń lọ nílùú àwọn ọlọ́dẹ ààbò àwọn ọlọ́dẹ ìbílẹ̀ wa àwọn ọlọ́dẹ ìbílẹ̀ ẹ̀mọ́ iye tí wọ́n ti pa àbá mẹ́tàlá nínú wọn náà pa mẹ́ẹ̀ tí o bá ti pín wọn ní courage ta ló fẹ́ lọ fàyàdínkù mbẹ́ ṣé ibi tí gómìnà tó bá ti múra sí tó ààbò ṣé ọlọ́dẹ ìlú lókọ́kàn security fò ti ń wálé every month fún gómìnà tí wọ́n ń gbà tí wọ́n kọ́ pa àwọn aláṣẹ kọ́ pa àwọn security wa tí wọ́n ní
kán ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe fún wọn. kí ló yẹ kí wọ́n ṣe fún wọn. ó yẹ kí wọ́n bá wọn ṣèpàdé kí wọ́n fún wọn ní àwọn nǹkan tí wọ́n bá ń fẹ́ tó yẹ pé àwọn lè lò ó fi lè kẹsẹ̀ jáde kò ṣe pé gbà tí nǹkan bá ti ṣẹlẹ̀ tán lẹ́wọ̀n ń pe pàjáwìrì lẹ́ ń lọ bẹ̀ ẹ ti lọ Ghana nígbà tí nǹkan ṣẹlẹ̀ tó pé sojú ló ṣe ṣẹlẹ̀ ẹ lọ Ghana ẹ lọ wo bọ́ọ̀lù ẹ lọ Imo ó wá di pé ó lọ ẹsẹ̀ wá lọ bẹ̀ ẹ wá ní ẹ ti mọ nǹkan tẹ fẹ́ ṣe ẹ fẹ́ gba 1,000 kìíní kan ṣé 1,000 kìíní tí wọ́n yóò jí àwọn tó ti kú yẹn ni ṣẹ́lù tó ẹ máa gbọ́ ṣẹ́lù wọ́n ní ẹni tí kìíní kan ọba tójú ẹ̀jà rí yóò mọ lóhùn bọ́ bá kóso ẹni tí kìíní kan ọba tójú ẹ̀jà rí yóò sáré ẹ̀mí ló fẹ́ bọ́ ẹlòmíì ò tún padà sílùú mọ́ bẹ́ẹ̀ ti rí wọn nítorí pé ẹ̀mí tó bá ti lè bọ́ kò ṣeé dá padà mọ́ láyé. Honorable Adesina ẹ sọ pé àbẹ gómìnà wípé wọ́n sùn wọn ètè jí lórí ètò ààbò nísìnyí báyìí àti pé gómìnà pé wọ́n ti sùn lórí ètò ààbò báyìí pé wọ́n ètè jí ní báyìí ṣe pé wọ́n ti jí wọ́n sọ láìpẹ́ yìí pé wọ́n ti gbé lórí àwọn ológun GOC ìlú Ìbàdàn wọ́n ti gbé wá sí ìlú Ìlọrin lórí ètò ààbò náà ni láìpẹ́ yìí wọ́n láwọn fẹ́ gba àwọn ọdẹ aṣọ́gbó tó lé díẹ̀ ní 2,500 wọ́n fẹ́ gba ọ̀kan tó ti wà ń lẹ̀ wọ́n tẹ̀tẹ̀lẹ̀ báyìí wọ́n náà wọ́n ní àwọn tó 700 wọ́n náà wọ́n nílẹ̀ báyìí Honorable Adesina wọ́n á bí pé lókùn tí báyìí gómìnà wọn ti gbìyànjú tó rárá lókùn tí lórí tàbí wọ́n gbìyànjú báyìí. Olóòtú àbúrò pé jẹ́ PDP wọn gbìyànjú rárá lójú yín. irọ́ ẹni sùúrù. agbọ̀n sọ́kúnlẹ̀ kan wọ́n ti sùn wọ́n ti wá jí báyìí. Olóòtú ǹjẹ́ àwọn tó fẹ́ gbà iṣẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ni mo bi Olóòtú ṣé ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹni gómìnà fẹ́ gbà. wọ́n á ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn wọ́n á ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn lọ́sẹ̀ yìí ṣé wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ tá a fi sọ pé gómìnà akọ́dà gómìnà yìí àwọn tó bẹ̀rẹ̀ iṣẹ́ yìí o wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí o èyí tí bá ń bẹ́ńlẹ̀ là á máa sọ lọ́wọ́ ó dìgbà tí a bá rí ní tí gómìnà ṣe pẹ̀lú àwọn tó fẹ́ gbà tí wọ́n á bẹ̀rẹ̀ ṣe pé gómìnà wa ìwà ń ṣe tí gbogbo aráàlú fẹ́ ṣé nísì bàtẹ́ náà fẹ́ gbà wọ́n nísì ṣé ẹ lè sọ fáwọn aráàlú nǹkan padà sílùú láì tí bẹ̀rẹ̀ ẹnìkan ìbẹ̀rẹ̀ ṣẹ́ ẹ̀kẹ́ tí ṣe kankan ṣé wọ́n lè bẹ̀rẹ̀ Olóòtú kò pọ́síbù ata gómìnà jí ni pé kí wọ́n múra Ọlọ́run ní bàálù yìí ẹ̀sùn gbẹ́rẹ́ gbàkọ́ Ọlọ́run ní bàálù yìí jẹ́ mọ́ wọn lórí o kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí o ní ìpínlẹ̀ Kwara gbogbo àgbáyé ọmọ sáwá ìpínlẹ̀ Kwara ni ẹja lọ Kwara ìfàbalẹ̀ wà ń bẹ̀ Ọlọ́run dẹ̀ ní gbé fàbalẹ̀ kú ń bẹ̀ lágbára ọ̀tọ̀ Ọlọ́run ìlànà gómìnà wa kan jọ nítorí Ọlọ́run àfọlọ́run bẹ̀ wọ́n tí a bá lóko tí a bá lodò ilé lèèyàn máa darí sí o ọlọ́mọ bàlùwà jẹ́ o. alẹ́ ẹ bá wa dá sí náà ní ẹ̀ ń gbọ́ láti kàn Diamond 8.7 tó wà ní Ìlọrin ní ìpínlẹ̀ Kwara lónìí pẹ̀lú Táíwò Adéyẹmí àlejò mi lónìí tó sọjà bẹ níko àwọn náà ní Honorable Lawal Shakiru Adesina tọpọlọpọ mọ ìṣẹ̀nà àdánlá wọ́n jẹ́ èèkàn ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kwara lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí Honorable mo fẹ́ bí yín PDP nǹkan tẹ́ ń sọ ní pé 2027 ẹ̀yin náà ló kàn nípínlẹ̀ Kwara. lágbára tọ́lọ́run. lágbára tọ́lọ́run. níbi tẹ́ ẹ jókòó sí ní ọjọ́ bọ̀ tó kọjá alága ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ìlọrin West Local Government Chairman Honorable Ladan wọ́n ní PDP wípé ẹ̀ ń tanra yín ni wípé ìkan yín dábàá ní ẹlẹ́jọ̀kúta wípé ẹ lè dá APC mú ìpínlẹ̀ Kwara ẹ fi sọ̀rọ̀ ìta padà dé lẹ́yìn ìsinmi ráńpẹ́ yẹn alẹ́ lẹ́ẹ̀kan sí mo kí yín pé ẹ kú ìkàlẹ̀ pọ́dásí náà ní ẹ ń gbọ́ láti kàn Diamond 8.7 tó wà ní Ìlọrin ní ìpínlẹ̀ Kwara lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí àlejò mi wọ́n á fèsì sí ìbéèrè yìí àtẹ̀síwájú lórí ètò ọ̀hún lẹ́ẹ̀kan sí mo kí yín pé ẹ kú ìkàlẹ̀. There, looking for fun, laughter, entertainment, dance, trend, want to mingle or connect, some relaxation, and many more? Search no further. Diamond Amusement Park, located at Plot 2 New Yidi Road, Ilori, is where you get those. We've got pendulum, carousels, rocket launcher, roller coaster, Oculus Quest, swimming pool, table tennis, bumper car, swing, seesaw, horse merry-go-round, slides, lawn tennis, video games PS4, piggy cart to mention few. Feel the adrenaline rush as I list our game. Want to celebrate your child's birthday, graduation, reunion, get together, or want to surprise your friend, partner, or family? Come visit Diamond Amusement Park today and you'll be glad you did. Refreshment is available at affordable rate. Gate fee is 500 naira. For further inquiry, call 080-2677-3152 or visit Plot 2 New Yidi Road, Ilori. Diamond Amusement Park, truly home of unlimited fun. Ta ló mọ̀ ó wá sọ ohun mímu amára jí pépé mẹ́rọ́kà ní lúbúlúbú
ṣubú mára jí pépé Bẹ̀rókà ní energy drink tó ń mára kọ́fẹ́ Bẹ̀rókà ní o. ẹ jẹ́ kájú mọ́ gbẹlura kára kọ́fẹ́ Bẹ̀rókà ó dára ká máa ní lọ́wọ́ lẹ́nu iṣẹ́ nínú mọ́tò tó bá ti fẹ́ máa rẹ ni Bẹ̀rókà ni ó já sómi gbẹlura ká gbára dé o. Bẹ̀rókà o Bẹ̀rókà energy drink yìí máa dára. ó já geere lọ́nà fún tọkùnrin tóbìnrin ló lè mú. Bẹ̀rókà energy drink yìí máa dára. Bẹ̀rókà agbára gbàngbà agbára tó jagbára lọ energy drink lọ́gán tó bá wọnú ara agbára ti dé. àjọ NAFDAC jẹ́ ló ń tẹ̀ iléeṣẹ́ tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi ká pọ̀ oògùn òyìnbó Tuyi Pharmaceutical ló gbé jáde. Bẹ̀rókà energy drink yìí máa dára. tó ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ètò ẹ bá wa dá sí ní kẹ́hìndé àmọ́dé tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara lónìí pẹ̀lú Táíwò Adéyẹmí àlejò mi lónìí àwọn ní Honorable Lawal Shakiru Adesina tán pọ̀lọpọ̀ pé ní Shina Adanla wọ́n jẹ́ èèkàn ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kwara oníkan tá à ń wò ó ní ọ̀rọ̀ ṣèjọba ní ìpínlẹ̀ yìí àti PDP àti lérí wọn 27 páwọn ló kàn ní ìpínlẹ̀ Kwara kátó lẹ́ẹ̀kan lórí mọ́ bí wípé oṣù tó kọjá yìí ayájọ àbílẹ̀ ìwọ̀ oòrùn ìlú Ìlọrin lọ́rùn Muslim Comment Chairman Honorable Ladan wọ́n ní PDP ẹ̀ ń tanra yín ni wípé sẹ́yìn lọ lọ́ọ̀ ni wípé 27 wípé ẹ̀ lè dá APC mú ìpínlẹ̀ Kwara wọ́n ti ẹ̀ sọ báyìí wọ́n ní ìṣàkóso fún Abraham bí kí wọ́n tún ìpínlẹ̀ Kwara wọ́n ti tún ṣe ṣé lóòótọ́ ni tanra yín. adúpẹ́ fún alága Ladan tó sọ̀rọ̀ náà yóò sọ bẹ́ẹ̀ àkọ́rọ̀ àwọn yẹ kó sọ jù bẹ́ẹ̀ lọ ẹ mọ̀ pé ẹni tí wọ́n bá gbé gorí àga yóò máa sọ̀pàkọ́ lùkẹ́lùkẹ́ ni ẹni tí ò rò pé òun lè débì kan tí bẹ́ẹ̀ ò tọ́ sí i tó wá àdà òfò wíńdò ni o àbó gba àbẹ́sítọ̀ wọlé ni o àbó borí àjà o tó wá fi débẹ̀ ẹ bá bí náà yóò ní ibi tí mo wà yìí nítorí tó sì mọ̀ pé òun ò lè débẹ̀ Ladan ti ń sọ pé òun ò rò bẹ́ẹ̀ ṣe mọ̀ pé èsì sí ọ̀rọ̀ rẹ̀ ni pé òun gan gẹ́gẹ́ bí alága ipa wo ló ti kó lẹ́nu gbà tó dé alága ẹ̀kejì. síbẹ̀ lẹ́yìn ti wá ni. ibẹ̀ kọ́ kò sí ẹni kò sí ní gbogbo ìjọba àbílẹ̀ tí mẹ́rẹ̀ẹ̀rin tó wà central tí wọ́n ti ń kópa tá a gbọ́ kò sí kódà tí ò sí central ẹ máa gbọ́ kò sí tó fi mọ́ executive council rẹ̀ ṣé ó pè é lẹ́yìn ìgbà tó ti débẹ̀ ni tó fẹ́ mọ̀ pé ìjọba Ìlọrin ibi tí Ladan ti wá Ìlọrin west ṣé ó pe council meeting ni so ṣe é báyìí nísì tó wá bí tó ní òun rò pé ibi tí òun jòkó sí òun ṣé òun ló yẹ kó jòkó síbẹ̀. lọ́nà o àwọn dìbò fún wọn. náà náà sọ fún yín olóòtú àwọn alẹ́ mọ̀ gbọ́n tí ń sọ iye. ẹ jẹ́ kó yá wọn àwọn kò yá wọn mi. ó yé wọn. ṣẹ́gun Honorable Adesina wọ́n polongo ẹgbẹ́ fi wọ́n sílẹ̀. bẹ́ẹ̀ni wọ́n sì dìbò fún wọn. bẹ́ẹ̀ni wọ́n sì dálága. àní tí mo fẹ́ sọ níṣẹ́ àní Honorable Ladan sá sóhun ló yẹ kó jòkó bẹ́ẹ̀ ṣé ibi tó jòkó sí òun só ló yẹ kó jòkó bẹ́ẹ̀. ta ló yẹ kó wà ń bẹ̀. so ṣe é báyìí nìsí ṣe rí ta ló yẹ kó wà ń bẹ̀. inú olóòtú ta ló yẹ kó wà ń bẹ̀. ìtí mo sọ fún yìí ibi Honorable Ladan gẹ́gẹ́ bá ń gbọ́ àtàwọn aráàlú wọ́n ti mọ̀ ẹni tó yẹ kó jòkó síbẹ̀ pé kèé sóhun ló yẹ kó jòkó sábà òun ní fi ń sọ tí ń sọ pé òun ò rò pé agbára dì àbàtẹ̀ ṣetán àbàtẹ̀ lágbára àbọ̀ lẹ́ni wa ọ̀lẹ́ tá a fi hàn wọ́n níjọ́ tá a ṣe local government election nìyẹn agbára agbábití nígbà tó lọ́run ṣe PDP lẹ́ni tí èsì oníwàhálà èèyàn tá a sì fẹ́ kí ìlú wa yìí kó dàrú tọ́lọ́run dẹ̀ ní dàlú irú tóun fi wá jòkó síbi àga fìdíhẹ́ tó wà hàn fìdíhẹ́ tó wà hàn tó wá jòkó síbẹ̀ kò sí tí ò lè sọ ń bí bọ́ tó wá sí kànnì yìí láti àbí kànnì mi láti wá sọ pé kò sí àwa pẹ̀lú wọn ìpàdé wa di 2027 ọlọ́run jà mọ́ ọbẹ̀ láyàtà láfíà. ìbéèrè tí mo bí yín rà yìí pé oní ẹ̀fẹ́ ṣojú lónìí Honorable Adesina mo ní ta ló yẹ kó wà bẹ́ẹ̀ tí ó sì ń bẹ̀ ẹ sọ. ẹ gbọ́n tí mo sọ fún yín ṣé bọ́lá Ladan ló wà ń bẹ̀ nísì èmi wá sọ fún yín pé ibi tó jòkó òun ìfìdí ẹnì kẹsàn-án ló wà ń bẹ̀ mo tún wá sọ fún yín ta ló yẹ kó wà bẹ́ẹ̀ ẹ̀yẹ mọ̀ ṣẹ́yìn ò sí ń lù ú gbàtà dìbò mọ bí gbò ṣe lọ wọ́n wá kéde Ladan pé òun lálága ìjọba àbílẹ̀ àgbà òun ni
wọ́n dìbò fún wọn. báwọn àwọn ẹnẹ́kì àwọn dìbò fún dáadáa tó kún témtém. wọ́n dìbò fún wọn tó kún témtém. ẹ̀yin náà gbà. àní tó kún témtém ṣe mọ̀ tó kún témtém sọtí ẹyin náà ní fi ń sọ tó sọ ìpàdé àwa pẹ̀lú wọn odi 2027 ìmúra tiẹ̀ tó mú Ìlọrin West bá ṣe ń gbádùn ẹ̀ sílẹ̀ nígbà tó ti dorí ìjọba tó fi wú bẹ́ẹ̀ tí ará Ìlọrin West ò gbádùn ẹ̀ tá a tí ì gbọ́ pé ìrànlọ́wọ́ kan tó ṣe fẹ́ nìkan ni o ó ṣe báyò 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 ká máa ka bí mẹ́wàá ká máa ka bí 20 tó wá sí àwa PDP táwa lọ pé àgbáradì ìpàdé wa 2027. ṣùgbọ́n mo bí yín pé síbẹ̀rẹ̀ ti wá ni ẹ wà láti ibẹ̀ ẹ lè mọ̀. mo mọ̀ kò síbi tí mi mọ̀ ní gbogbo ìjọba àbílẹ̀ kò sí ẹni tí dáadáa tá a mọ̀. ẹ jẹ́ ká bọ́ sórí ọ̀rọ̀ mi ẹ sọ pé ẹ gbà pé wọ́n á pàdé 27 ni wọ́n á pàdé yín fẹ́ bí yín báyìí Honorable Adesina wípé ṣé PDP ẹ ní àwọn tó jẹ́ pé ó kójú òṣùwọ̀n tó jẹ́ pé yóò lè kojú ẹgbẹ́ òṣèlú APC torí pé APC báyìí ẹ ti pàdé wọn ní ẹ̀mẹ́ta tọ̀tọ̀ wọ́n ti nà yín 2019 2023 wọ́n tó kọjá náà wọ́n nà yín wọ́n bí pé ṣé náà tó jẹ́ pé ó kójú òṣùwọ̀n tó jẹ́ pé APC 2027 ṣé pé yóò sì nà APC. àdúpẹ́ fún yín àti 2019 àti 2027 tẹ wí 2023 mo tẹ̀ sọ 2023 àtọ́dún tó kọjá àtọ́dún tó kọjá àdúpẹ́ bẹ́ẹ̀ yé sọ ẹ má jẹ́ ń lọ bẹ́ẹ̀ ìkojú òṣùwọ̀n bẹ́ńlẹ̀ tó ẹ mọ ẹni sùúrù olóòtú tó lé ṣàpèjì tí nǹkan bá kójú òṣùwọ̀n títí wọ́n á ń sẹ́ torí pẹ́ni tó bá mọ̀ nípa ìjọba lèèyàn fi síjọba gbogbo ìta ń sọ látàárọ̀ ìpè abo ní ètò kínní ni ètò kínní ni ẹni tí ò bá gba bí tí ò bá gbọ̀nà kan rí kò lè mọ̀ pọ́nà ti bàjẹ́ níwájú tó bá gé mọ́tò bá gbabẹ̀ tí ò rìn kọ̀rọ̀kọ̀rọ̀ rí tí ò rìn ẹ̀bùrú rí tí ò rìn ọ̀nà kíní kan rí yóò kẹ́ lọ kó sínú omi ní tàbú òun ni tí wàhálà fi pọ̀ fún wa nípìnlẹ̀ Kwara báyìí ìkójú òṣùwọ̀n PDP ní àwọn candidate nílẹ̀ tí wọ́n pé ẹni sùúrù tí wọ́n pé tí wọ́n ti mọ̀ ń pa ìjọba tí wọ́n ti ṣèjọba rí tí orí wọn ti pé ẹ tí gbọ́ nípa Professor Ali Ahmad Professor Ali Ahmad ẹni sùúrù olóòtú Professor Ali Ahmad tá à ń sọ yìí tó bá yẹ tuntun sí yín kò jẹ́ tuntun sára lu o nígbà tí ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ báyìí nípa pé kéèyàn gbé ẹni tó bá ti ṣèlú tó ti lé experience wa ẹ wo Senate President wa lónìí Senator Bukola Saraki ẹ ò gbà tí wọ́n fẹ́ wá jẹ gómìnà ní ìpínlẹ̀ Kwara wọ́n ti ṣiṣẹ́ pẹ̀lú Olúṣẹ́gun Ọbásanjọ́ rí pẹ̀lú experience tí wọ́n ń gbé bọ̀ wọ́n tún kọ́ òye experience lọ́dọ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ àwọn náà ṣe budget nígbà yẹn pé bọ́n ṣe ń tòlú o bọ́n ṣe ń ṣe báwo ẹ wò gbà tí Senator Bukola Saraki dórí gómìnà ẹ wo bí nǹkan ṣe smoothly ọ ẹ wo nǹkan ẹ wà pẹ́ dáadáa tí Bukola Saraki fi lélẹ̀ torí pé o ti lé experience ni tẹ́yọ̀ bá tí ì lọ kẹ́kọ̀ọ́ nbìkan tó o ṣe bìkan rí bóòlù ṣe fẹ́ gọ́fà lù bẹ́ẹ̀ ni ti Professor Ali Ahmad náà ṣe rí Professor Ali Ahmad ti ṣe ẹ́ ṣe lọ́dọ̀ Senator Bukola Saraki rí sóyè yín olóòtú àti gbogbo aráalé ó jẹ́ Anthony General rí ní state yìí náà ni ó jẹ́ chief of staff ó lọ House of Representative sóyè báyìí nísìn ẹ wo nǹkan tó ṣe irú ẹni tó ti nímọ̀ nípa nǹkan yìí ó lọ sí federal ó mọ̀ nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀ ó ṣe ti state ó mọ̀ nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀ ó tún wá ṣe speaker nílùú yìí tó ṣe gbákẹ́ta sí gómìnà nípínlẹ̀ Kwara abẹ́ ẹ̀gbọ́n ibi tó ṣe rí ni Professor Ali Ahmad. ẹ kí n bí yín báyìí Honorable Adesina ọ̀jọ̀gbọ́n Ahmad Ali tẹ̀ ń dárúkọ yìí wípé wọ́n kójú òṣùwọ̀n ẹni wọ́n ti ṣe abẹnú gan wọ́n lọ sílẹ̀gbà aṣojú ṣòfin kí n bí pé ṣẹ́ni sọ pé pẹ́ni ṣe jẹ́ ipò tó ti jẹ yìí o àwọn èèyàn tó ṣojú ipa wọn lẹ pé ẹni yìí o nígbà tó ṣe nǹkan báyìí o ipa rẹ̀ lára àwọn èèyàn. ipa rẹ̀ kódà ipa rẹ̀ hàn lára gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara ẹ máa gbọ́ ipa rẹ̀ hàn lára gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara ìdí kan ẹ rántí ọjọ́ tí wọ́n fẹ́ yá owó gómìnà fẹ́ yá owó gómìnà Fatai Ahmed ti gbogbo aráàlú àwọn ẹlẹ́gbẹ̀mọ aṣòfin tó gọ́fàn àwọn náà kọ́kọ́ dìde pé rárá o wà á defend owó tó fẹ́ yá yìí
torí pé njọ́ náà tí professor Ali tó fi qualify ni pé kìí ṣe rubber stamp bí àwọn kan tẹ́ máa wà ń bẹ̀ bí rubber stamp. àwọn wo ni. èmi ò mọ. ètò yìí ẹ má kó jẹ olóòtú nídìí ẹ má dẹ̀ sojo. kò sójó ń bẹ̀ máa gbọ́. àwọn wo ni rubber stamp tẹ́ sọ yìí. máa gbọ́ ẹni tí ó bá ti lè kọ́ṣàn gómìnà rẹ̀ tó bá wà lè gbìmọ̀ asòfin gbogbo state wọn tó bá ti lè kọ́ṣàn gómìnà pé gómìnà mọ̀jà ṣe báyìí rubber stamp ni wọ́n ń pẹ̀lú wọn. ìpínlẹ̀ Kwara kò sí rẹ̀ ṣá. Professor Ali Ahmad tẹ́ ń sọ yìí òun ò ṣe bẹ́ẹ̀ nígbà tí gómìnà Fatai wà ń bẹ̀ òun ò ṣe bẹ́ẹ̀ òun ló kọ́kọ́ pé owó yìí lè ya owó yìí wọ́n dẹ̀ fowó yẹn kalẹ̀ so ẹ wá ẹ wo ìkójú òṣùwọ̀n Professor Ali Ahmad bóyá ẹ gbọ́ about 100 àwọn ọmọ ló rán létí ètò ẹ̀kọ́ nísìn tó sanwó wọn nípa ètò ìlera. àwọn ọmọ yẹn PDP bíi ti yẹn báyìí. PDP kò mọ̀ wọ́n rí níwájú Ọlọ́run àtìyàn so ti yẹ báyìí nísìn ní sábọ́lá constituency office ẹ̀ lẹ́nibọ̀dì àwọn òbí gbogbo àwọn òbí náà wà bẹ̀ náà ń ṣàdúrà fún pé kìíní ó dẹ̀ sanwó wọn ó dẹ̀ ní pẹ̀lú ògo ọlọ́mọ òṣìṣẹ́ tó fi jáde nìyẹn pẹ̀lú experience tó ti ní wípé ọmọ tí ó bá lẹ́kọ̀ọ́ òun ní di bandit òun ní di gbogbo ìyàkuyà tí ẹ̀ máa yà ẹ̀kọ́ kọ́kọ́ ni àpèjúwe rere fọ́mọ nípìnlẹ̀ àwọn nǹkan yìí òun ni mo fi rí pé PDP sẹ́ẹ̀tì àwọn tí wọ́n kójú òṣùwọ̀n kalẹ̀ báyìí ní inú ọ̀kan ni Professor Ali Ahmad tó kójú òṣùwọ̀n kọjá àti ẹ̀tún rí àfẹ́ rírú ẹ̀ mọ́. ìgbà ní kí n bí yín báyìí pé ṣé ẹ rò pé PDP àwọn aṣojú délégéètì yín wọ́n dìbò fún ọ̀jọ̀gbọ́n Ali Ahmad àbí pé kẹ́lẹ́ fún àwọn ẹgbẹ́ wípé ẹ̀yin ẹgbẹ́ o ẹ wo ẹni yìí ẹ dìbò fún kẹ́lẹ́ fún àwọn ẹgbẹ́ làwọn ò báyìí kí wọ́n sọ àwọn ẹgbẹ́ wípé ẹ̀yin ẹgbẹ́ o mo kójú òṣùwọ̀n kí wọ́n fẹ́ sọ fún àwọn ẹgbẹ́ torí pé àti oríṣiríṣi àwọn tó ń jáde ní PDP àti rí onímọ̀ ẹ̀rọ Bàdẹ́kalẹ́ Kàwú Daniya a sì ń gbọ́ pé wọ́n fẹ́ díje ni wọ́n ti sọ wọ́n fẹ́ díje ibi tẹ́ jókòó sí yìí ọ̀gbẹ́ni Ládi Azam ti wá rí fẹ́ díje kí lẹ́yìn sọ fún ẹgbẹ́ pé PDP o Ahmad Ali yìí o mo kójú òṣùwọ̀n tẹ́kọ̀ fi dìbò fún ẹgbẹ́ bí ẹgbẹ́ òṣèlú PDP. olóòtú ebe mi mo ti ń sọ̀rọ̀ bọ̀ látẹ̀ àwọn nǹkan tí mo kà kalẹ̀ yìí náà ni sẹ́dá àwọn delegate wọ́n mọ̀ tó right Professor Ali Ahmad yìí àjọ ń bẹ́ẹ̀ gbọ́ láti jọ́ọ̀jì ni kò lọ́ọ̀bì kankan kò yà síbi kankan kò sójú méjì kò sójú mẹ́ta kò sójú mẹ́rin 100% loyalty ni fún ẹgbẹ́ ó ń dáṣẹ́ gbẹ́ afẹ́ṣe kíní kan níbi ẹgbẹ́ ni òun lẹ́kọ̀ọ́ rí ń bẹ̀ afẹ́ṣe kíní sí congress ni sí congress. àwọn yẹn pọ̀ congress tó wà àwọn ìkọlọ́ wà. rí Professor Ali Ahmad bẹ̀ is one of the rí ń bẹ̀. mọ̀rẹ́ mẹ̀mú náà bẹ̀. mẹ̀mú náà wà ẹ̀rọ òun náà bẹ̀ ẹ̀rọ òun náà bẹ̀. ìtorí pé ìfihàn ìjọmọlúwàbí pé mo fara jìn fẹ́ gbẹ́ ibi tí mò ń ṣe òun ló jẹ́ kó wá ló jẹ́ kó dúró ló jẹ́ kó kó gbogbo agbára rẹ̀ láti ṣe nǹkan tó ṣe yẹn so ti ṣe báyìí nìsín kò sí àwọn delegate wọ́n mọ̀ the right person wọ́n mọ̀ èèyàn tó ń tọ́jú àwọn nígbà tí ò sí nǹkan kan. ìtumọ̀lọ́wọ́ gan nìyí olóṣèlú ní Honorable Adesina bẹ́ẹ̀ mú wọn pé ẹ̀ẹ́kẹ́ ní òṣèlú nígbà táwọn èèyàn yín ń sọ lẹ́yìn ni pé ẹ mọ̀ pé Nàìjíríà òṣèlú wa a máa nílò owó àbí ẹ̀kọ́ ni. bẹ́ẹ̀ni wọ́n sọ wípé a fẹ́ lé APC kúrò níjọba nípínlẹ̀ Kwara a fẹ́ gbàjọba a fẹ́ kó jẹ́ bó ṣe jẹ́ kó wà níjọba lọ́wọ́ pé a nílò owó wọ́n wá wò pé ṣé tá a bá fún ọ̀jọ̀gbọ́n Ahmad Ali ní tíkẹ́ẹ̀tì wa ṣé wọ́n rówó ná láti di pé ẹ̀nà ẹgbẹ́ òṣèlú APC. ìbò ìwọlẹ̀ ọ̀yà sí i ẹ bá jẹ́ kí àwọn ìjọba àpapọ̀ gbọ́ lẹ́nu yín o pé àtàwọn elétò ìdìbò a náwó báwo sáwọn bribe àwọn èèyàn ká tó dìbò fún wa ni aráàlú ọ̀fẹ́ lẹ́sẹ̀ polongo aráàlú ẹ máa gbọ́ tó bá ẹ yẹ kí n sọ fún yín aráàlú wọ́n mọ ibi tí nǹkan dé dúró wọ́n mọ ibi tí nǹkan ti ń bọ̀ ẹni sùúrù aráàlú àwọn èèyàn lu Kwara èyí ṣe pé owó la fẹ́ gbà lọ́wọ́ yín ká fi wá ta ọjọ́ ọ̀la wa ẹni sùúrù àní ẹni sùúrù jẹ́rìí ti polongo a ṣe polongo a ní ọ̀gá Sẹ́nitọ̀ Bukola Saraki kò rí gbówó tó ti ṣe ribiribi fún ìpínlẹ̀ Kwara ẹ máa gbọ́ ẹni bá lọ́gàá kò ní sílẹ̀ tẹ̀ ẹni tí ọlọ́gàá ni máa tẹ̀lé basubasu bọ́ wà lè bàjẹ́ kó bàjẹ́ PDP tó wà ní Kwara tẹ̀ rí under umbrella kan ni gbogbo wa wà umbrella ta ni umbrella Sẹ́nitọ̀ Bukola Saraki ni so yẹ báyìí nìsín òun ló lead the campaign wa òun ló lead everything fún wa tí olówó dé òun tí olówó dé òun ẹ̀yẹ fìyún lẹ̀
ẹni tó bá lóun ló àwa ò bẹ́ẹ̀ nìkan contest pẹ̀lú owó torí pé àwọn tán gbowó lánàá kí ni result wọn lónìí àwọn tán fowó ṣe kí ni result wọn lónìí. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan fẹ́ ká yan ẹ sọ pé ọ̀jọ̀gbọ́n Ahmad Ali ipò wọn kẹsàn-án ní gọ́tẹ́ pé a kàn máa ṣọ̀rọ̀ stamp ẹ mú wá kó bó tẹ̀lú. wọ́n á bí yín pé nípínlẹ̀ Kwara àwọn aṣòfin wa náà ń ṣe pé wọ́n ṣọ̀rọ̀ stamp náà lábẹ́ ìṣàkóso Right Danladi. ẹ sọ lẹ́ẹ̀kan wípé àwọn kan wípé wọ́n kàn máa fọ̀n tẹ̀lé ìgbésẹ̀ gómìnà ni. èyí mo ṣùgbọ́n nípínlẹ̀ Kwara náà àárá àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ó yẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ mọ́ rí sẹ́yìn rí. èyí tí mi rí ni mo sọ fún yín nípa Professor Ali Ahmad ẹ má gbọ́ èyí tí mo rí ni mo sọ fún yín nípa Professor Ali Ahmad Right Honourable Yakub tẹ sọ Danladi aráàlú mọ̀ bó bá ṣe pé rọba stamp ni tó yà pé rọba stamp olóṣèlú sì ní aráàlú abẹ́ẹ̀rí pé kí ni pé wọ́n fún tẹ̀lú gbèsè gómìnà. mo kàn ní pé gbogbo òkè tí wọ́n bá gbé lọ lẹ́gbìmọ̀ asòfin gbogbo ẹ̀ náà ni wọ́n ń jà mo sì pé ó dá lójú tí wọ́n nìyẹn ṣe àpé èmi èso lófin èmi èso ṣe agbára mi ò káwọn kan. lójú tí yan náà ẹ ti jọba rí. lẹ́yìn kí n dìgbò ní agbára mi ò káwọn kan láti sọ fún olófin pé olófin kí ló tó ṣe báyìí tó ṣe báyìí nísì. lójú tí àwọn ṣe tọ́ wọ́n ṣe bò tẹ̀lé ogun ẹ̀ wọ́n ṣe tọ́ lójú tí yín. àmọ́ rí pé nǹkan tó tọ́ làwọn ṣe. lójú tí yín kọ́. ẹ bá bí èmi báwọn lóòtù. olóṣèlú ni yín. aráàlú ló bí i pé aráàlú o ìjẹ́ tí wọ́n ṣe yóò ó tọ́ o àbí ò tọ́ o tí mo bá ọmọ tí ò jẹ́ fẹ́ lọ ni pé wọ́n sọ pé nípa ètò ààbò wọ́n ní àti ti ọ̀rọ̀ ẹgbẹ́ bọ̀ àwa ń sọ nípa báwa ṣe fẹ́ wá 2027 kọ́lọ̀ ń kójú àjùgbà yẹn lọ à ń sọ nípa àwọn candidate wọ́n ti kójú òṣùwọ̀n tó kò sí ìyàtọ̀ kan pẹ̀lú pé wọ́n wá ní ẹnìkan kójú òṣùwọ̀n àní ti tèmi tí mo ẹnu ẹgbẹ́ tiwa yìí àló kójú òṣùwọ̀n sẹ́ kì í sì ṣe rubber stamp kó wọn ò sì ní wá gbé nǹkan tì lọ́dọ̀ kó wọ́n máa yẹ nǹkan wò kó tó buwọ́lù rárá o. èmi náà wà ń bí yín pé nípínlẹ̀ Kwara lákòótá wà yìí àwọn tó wà ń bí náà àwọn náà rubber stamp wọ́n yẹ̀ wò. ẹ bó ti wí. ẹ̀yin náà gbà bẹ́ẹ̀. pé kí ni. pé Honourable Danladi àtàwọn èèyàn wọn pé wọ́n dáadáa wọ́n yẹ̀ wò dáadáa. àní bó ti wíhun bí wọ́n ti wíhun ibi tí wọ́n rí ni wọ́n wíhun ìtẹ̀mí rí ni mo sọ yìí tó ti yẹ o. Honourable Adesina wọ́n ń sojo lónìí. kò sójo kankan o. ẹ sojo kò sójo o. kò sojo ẹ ń pẹ́ bèrè sílẹ̀. ìpẹ́ bèrè sílẹ̀ o ìdèdè tó bẹ mí ni mo sọ yẹn. tá bá padà dé àwọn alẹ́ wa dá sọ̀rọ̀ ẹ̀ ní òní lórí ètò yín ètò wa ètò ẹ bá wa dá sí pẹ̀lú Táíwò Adéyẹmí lẹ́ẹ̀kan sí mo kí yín pé ẹ kú ìkàlẹ̀. ẹ̀yin ará Ìlọrin àti agbègbè rẹ̀ gbọ́ ìró ayọ̀ ńlá ìpàdé àdúrà ńlá bọ̀ wá sí ìlú Ìlọrin Fire Crusade pẹ̀lú àkòrí ìmọ́lẹ̀ ti dé. The Lighter Ministry ìtàn ìmọ́lẹ̀ gbé gbogbo èèyàn síbi ìsọjí agbára ńlá yìí Ìlọrin Fire Crusade ẹni rìn nínú òkùnkùn kò sí ní tó lè rí àfikún rí ìmọ́lẹ̀ dé kí gbogbo òkùnkùn parẹ́ ní mọ̀nà wá ṣogun ayé ló ń fi ọ̀la kàlàkà tó dàbí gbé kò fẹ́ sọ́nà àbáyọ mọ́ bàdà máa gbé gbogbo òṣòro rẹ̀ bùhá bá Jésù bàbá ìmọ́lẹ̀ ó dá mi lójú yóò sì tẹ̀ mọ́lẹ̀ sáyé rẹ̀ Ìlọrin Fire Crusade ọjọ́ àìkú sí ọjọ́rú ọjọ́ kejì sí ọjọ́ karùn-ún oṣù kọkànlá ọdún tí a wà yìí ló máa wáyé ní Kwara State Stadium ní dédé aago 4 ìrọ̀lẹ́ ojoojúmọ́ ẹ wá gba ìgbàlà lọ́dọ̀ Jésù ìwòsàn ìdáǹdè ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ ogun gbogbo ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ ọ̀gbẹ́yìn Ìlọrin Ministers Fire Conference ó máa wáyé ní ọjọ́ ajé àti ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹta ọjọ́ kẹrin oṣù kọkànlá ní UMCATC Chapel Ìlọrin ní dédé aago 10 òwúrọ̀ ìránṣẹ́ tọ́lọ́run máa lò ní alákòóso ìpàdé màmá wa nínú Olúwa Catherine Kubi Adéníran àti ọ̀gọ̀rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó kún fún agbára ẹ̀mí mímọ́ ni wọ́n máa sọ̀rọ̀ àṣẹjáde sáyé onípòjìpò tí gbogbo ọjọ́ kíkó sì máa pòórá lẹ́sẹ̀kẹsẹ̀ Ìlọrin Fire Crusade àkókò ìyípadà ìtọ́jú àti ìmúlò agbára Ọlọ́run lè yẹ má ṣe jẹ́ kí àyípadà sẹ́yìn ìmọ́lẹ̀ Jésù yóò tàn sí gbogbo òkùnkùn ayé yín Jésù lolúwa. nígbà tó bá ń sùn lọ́wọ́ ara ríro kan jàǹgbọ̀n lọ́wọ́ sẹ́ńpẹ́ ó kan jàǹgbọ̀n jẹ́jẹ́jẹ́ níṣẹ́ rẹ̀ kò mú nira lọ́wọ́ rárá ẹ̀fọ́rí ìrora wà gbígbà ó sẹ́ńpẹ́ ọkọ̀ yín ti dé. pírí lolongo jí ẹ̀kìrì jígbọ́nra tàná dànù sẹ́ńpẹ́ night lẹ́yìn iṣẹ́ òòjọ́ tó wá kẹ́fìn ìrora tó lè fa ìrorun sùn bó ṣe ń fẹ́ tó o bá wojú aago tó rí pé ó kù ìṣẹ́jú 15 tó o fẹ́ sùn gbé sẹ́ńpẹ́ night hóró méjì lura wẹ́rẹ́wẹ́rẹ́ ni sẹ́ńpẹ́ yóò máa ṣiṣẹ́ lágọ̀ọ́ ara rẹ nígbà tó o bá ń sùn lọ́wọ́ tí ìlera pípé yóò sì jẹ́ tiẹ̀ tó o bá ti jí láì látàtì sẹ́ńpẹ́ night jẹ́jẹ́ kulẹ̀ níṣẹ́ rẹ̀ lágọ̀ọ́ ara rẹ lójú oorun kébé ni fún ẹ láàárọ̀ ọjọ́ kejì lẹ́nu iṣẹ́ rẹ̀ iléeṣẹ́ tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká pò oògùn òyìnbó ló ṣe é bára rẹ ò bá ṣe wéré lẹ́yìn ọjọ́ kẹta kàn sí dókítà rẹ Sempin night. ẹ̀fọ́rí ìrora wà gbígbà ó Sempin ọkọ̀ yín ti dé.
káàbọ̀ padà sórí ètò yín ètò wa ètò ẹ bá wa dá sí pẹ̀lú Táíwò Adéyẹmí Diamond 8.7 tó wà ní Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Àlejò mi lónìí àwọn náà ni Honorable òní wọ́n ti fìgbà kan jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún gómìnà ní ìpínlẹ̀ Kwara lórí nǹkan tó ní ṣe lórí ìbáṣepọ̀ aráàlú. Àwọn náà ni Honorable Lawal Shakiru Adesina tọ́pọ̀lọpọ̀ mọ̀ sí Ṣínà Adánlá ní àjọ òun lónìí tẹ́kọ̀ sojú abẹ ní Èkó lórí ètò lónìí lálẹ́ ìjókòó tá a lò náà ní 09136556952 ní ojókòó tí a lò. Ẹ kú ojúmọ́ bóyá kí ẹ bá wa tún ní ojókòó lórí Facebook wa Abdulhakeem Ọlọ́run ò jẹ́ wọ́n ní Bukola Saraki tó máa kú ònú PDP ṣẹ́ tẹ̀lé wọn abẹ́yìn tẹ̀lé wọn náà léwu. adúgbò fún ẹ ká pípé yìí ká lè jọmọ. ẹ kú ojúmọ́. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín o. ẹ kò jùmọ̀ akẹ́ni tó wà ní agolo pẹ̀lú yín. orúkọ yín. irọ́ ní pa. orúkọ yín. irọ́ ní pa. orúkọ yín. kò lè wọ́. láti pè wọlé ẹ sọ orúkọ yín àti ìwòye tí yín bẹ̀rẹ̀ ẹ má sọ pé ẹnikẹ́ni parọ́ ẹ ká sọ gẹ́gẹ́ bí ọdún àbí. ẹ kú ojúmọ́. ẹ káàárọ̀ Mr. Taiwo. ẹ kú ojúmọ́ orúkọ yín o. ó akójúmọ́ akálejò kẹgbẹ́ náà wò lẹ́ẹ̀dẹ́ ló sọ láti airport. à ń gbọ́ yín o. sọ gbogbo ń tẹ́ gbé wá yìí tọ̀ Ọlọ́run bá wa ṣe gbogbo ẹ̀ ètò ààbò gbogbo wa náà ni a gbọ́dọ̀ dá sí kì í sọ̀rọ̀ gómìnà lọ́wọ́lọ́wọ́ yìí nìkan gbogbo wa la ní tẹ́ yìí kọ́lọ́n kó sì kún wa n tó wà nílẹ̀ yìí kì í sọ̀rọ̀ gómìnà ọ̀rọ̀ òṣèlú sì kọ́ kí gbogbo wa jọ fọwọ́sowọ́pọ̀ ní kó lè dáa Ọlọ́run ràn wá lọ́wọ́ o. Honorable ká mú ẹnìkan bí yín báyìí pé Professor tó bá kún PDP lónìí ṣẹ́ tẹ̀lé wọn lọ tó máa lọ. oníbèrè yìí kò síbi tí àwa ń lọ ọ̀gá wa ò lọ́bi kankan lágbá tó pé àjẹ sọ fún yín pé nípínlẹ̀ Kwara yìí aláṣáájú lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí PDP láwà ọ̀gá ò sọ fún wa kò sí lọ́bi kankan. ẹ ká gbé pẹ̀lú ẹ kú ojúmọ́. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín o. ó kọ́ sí ní Alhaji Abdulhakeem Agaka. láti bò. láti Gauduta. à ń gbọ́ yín o. mo kí ọ̀dọ́dẹ́gbẹ́ tó wà mẹ́rin pẹ̀lú yín ẹ kú iṣẹ́ ìlú Ọlọ́run gbàdúrà wa. lórí ọ̀rọ̀ tí ẹ sọ ọ̀rọ̀ tó pàtàkì làwọn ọ̀rọ̀ tẹ́ sọ jáde tọ́ pé ọmọ tó bá dẹ̀ jára Kwara tó dẹ̀ ń fẹ́ lọ síwájú Kwara tó sì ń fi ààbò lórí Kwara ọmọ ọ̀rọ̀ rí sí pẹ̀lú nǹkan tẹ́ gbé wa. tóbi sincere ká má sòtẹ́lú pẹ̀lú ara wa ọ̀rọ̀ security the way tí gómìnà fi mú wọ́n mú pẹ̀lú ọwọ́ ààyè ni wọ́n fi mú because tábàwọn tí ń ṣẹlẹ̀ àwọn èèyàn farata tẹ́bá nìkan tí ń ṣẹlẹ̀ lórí social media pẹ̀lú propaganda táwọn èèyàn ń gbé gómìnà ló fààyè lẹ́ẹ̀lẹ́ ìka ò lè máa tẹ̀lú yàn kéèyàn máa lọ other state máa lọ lè bá wọn ṣayẹyẹ níbẹ̀ yóò dùn aráàlú ẹ wo Sulum ní Maiduguri ó dúró pẹ̀lú aráàlú rẹ̀ ní kọ́dà wọ́n bá àwọn bandit wọgbó ibẹ̀ kan bá pa àwọn kan pa pẹ̀lú aráàlú the same thing there's one local government ní north náà tí chairman local government tó lọ inú igbó ìfẹ́ ló dùn lónìí yìí Fẹ́mi kòtòkòtò ló wà ń bẹ̀ òun nígbà wọn pariwo lánàá lọ́lọ́run náà fi ṣe déédéé tẹ̀lé ẹ kóun náà dìde kó dún tàn aráàlú kan jọ wọgbó mọ́tò tí wọ́n rà fún àwọn security yìí gbòòrò lórí lọ́wọ́ táwọn eléyìí ń la síwájú Ọlọ́run bá bẹ́ẹ̀ ẹ̀mí aráàlú ọwọ́ wọn ó ti béèrè ẹ wo the number of soldiers ẹ wo number of soldiers tó wà nínú ìjọba tí wọ́n ń lé àwọn ìyá lọ́jà sọ́jà mélòó wọn kó lọ bẹ̀rẹ̀ tó fi ń gbé ìbọn lé àwọn ọlọ́dẹ ìbílẹ̀ lọ́wọ́ tó jẹ́ tẹ́ ìwé táwọn sọ́jà yẹn fi ń lo agbẹ́nilágbára nínú ọjà gan ẹkún look into it wà láìtàláì ọ̀dà tí wọ́n ẹ̀ sọ́ta àwọn ará ọjà gan láti máa gbọ́jà wọn láti máa lè lò fáfàní ara wọn ni ó yẹ kó rí bẹ́ẹ̀ o ó yẹ kó rí bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ lẹ́yìn tá sì sọ lẹ́yìn ọ̀rọ̀ pé tí PDP ní àwọn tó wà competent there are a lot of the people tí PDP lè fàkalẹ̀ tó wà competent enough not only Ali Ahmed nìkan. ẹ ṣe gan fún ìwòye tí ọgọ́rọ̀ wà ní ojú òpó yìí ẹ sójú ọ̀rẹ́ Facebook wa ní Diamond 887 FM ìbéèrè tiyín náà ẹ lọ fi léde síbẹ̀ Diamond 887 FM ìbéèrè tiyín ẹ lọ fi léde síbẹ̀ Abdullahi Bọ́lájí Gọ̀bírí wọ́n kí atọ́kùn wọ́n sì kú ẹni tó ń darí àti àlejò wa wọ́n ní Honorable Danladi wọ́n ní wọ́n kàn fi òǹtẹ̀ lógbó nǹkan gómìnà ni wọ́n ní káwo àbádòfin ìdòfin báyìí yẹn FOI ikú wọn kàn buwọ́lù ni wọ́n ní ṣé ìjọba mẹ̀kúnnù ní eléyìí ní ìwòye tọ̀dọ̀ tí wọn. ẹ kú ojúmọ́. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín o. ẹ pé ètò mú kí Ọlọ́run wá pẹ̀lú yín o. orúkọ mi ni Táyé Ìṣòwò láti Ìlọrin. à ń gbọ́ yín o. rédíò yìí ẹ pa àbíkẹ́ kú mbẹ́. sọ iná làwọn èèyàn ti ń sọ látẹ̀kọ̀ yìí báyìí. gómìnà ò ṣe dáadáa pẹ̀lú ọ̀rọ̀ security dé yìí o ó lágbára gan o
ó lágbára irú àwọn sójà tí ń dààmú àwọn èèyàn lọ́jà tẹ́ bá jọ ìjọba láàárọ̀ yìí ẹsẹ̀ ìgbàgbọ́ ń jagun ni wọ́n ta okùn débi pé wọ́n níbi kan ní ẹgbàá kẹ́ni ẹ mọ́ gbà èyí ń alákọ̀ọ́kọ́ nu èyí tó sì wà ń ta lónìí òun ẹgbẹ́ òṣèlú PDP àmọ́ mo fẹ́ kà sí àlejò yín ẹgbẹ́ òṣèlú PDP ò ṣe primary Dr. Sàájú òsì yẹn nìkan ẹ rí i pé engineer Suleiman Akande kàwé ajáka aláàánú mẹ̀kúnnù ọwọ́ náà tóun náà wá gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP ẹ ti mọ dárúkọ pẹ́ nìkan òun tó wà ń ta PDP ni ọlọ́run ó sì gbé wa lékè lágbára ọlọ́run. ó dà pé ọmọ PDP ni ẹni tó pè yìí Adémọ́lá Taurid wọ́n ní ọ̀rọ̀ òṣèlú lásán lẹ̀ ń sọ wọ́n ní àwọn ti dé ọjà láàárọ̀ yìí pé kò sí nǹkan tó jẹ mọ́ wípé àwọn sójà ń fìyà jẹ àwọn èèyàn wọ́n ní ọ̀rọ̀ òṣèlú lásán lẹ̀ ń sọ lórí ọ̀rọ̀ yìí yẹn Adémọ́lá láti ga òsibí tí má gbà ní níwòye tiwọn wọ́n ní ọgá tẹ́ ń sọ yìí pé àwọn sójà pé wọ́n na ẹnikẹ́ni níbẹ̀ ẹni yìí Hafiz Asunde ẹ kò jùmọ̀. Hello, ẹ káàárọ̀ ẹ à ń gbọ́ yín o. ó kọ́ tèmi ní Alhaji Abdullahi Imam láti Bàbókò. ṣé kí kò sí ẹnìkan tí ó wà lérí ìjọba tó wà ní kí wọ́n máa pọ̀ ẹ̀mọ́ àwọn lábẹ́ àmọ́ àwọn gómìnà wa wọ́n fi ọwọ́ kékeré ẹ rí i pé jọ́ tí ṣẹlẹ̀ Òkè Ọdẹ ṣẹlẹ̀ New York ní gómìnà wa wà wọ́n tẹ̀lé Sẹ̀tìmà lọ ìgbà wọn yẹ kí wọ́n kò ní New York gbọ́ wọ́n pa àwọn èèyàn mi lé wọ́n tún wá darí wọ́n darí sí Imo kíkiri yẹn fi escalate débi tó escalate débi tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ rí i pé nígbà tí Dr. Bukola Saraki ó ní incapacity ní dààmú gómìnà wa tí gómìnà wa ọba ti sínlé iṣẹ́ ò ní lọ iṣẹ́ máa dúró ni níṣẹ́ ẹlòmíì gan ọmọ deputy governor wa tó yẹ kí deputy governor máa lè represent wọn nígbà ò lẹ́gbọ́ tí gómìnà ò ní sínlé tẹ́wàá rí deputy governor bì ká àbí bẹ́ẹ̀ fúrò wa àbí commissioner kan ìyá mélòó wọ́gá tó ń tọ́jú oníròyìn ẹ dábàá dárúkọ commissioner for health fún wa kẹ́ tó parí ètò ọ̀sẹ́ni tó lè sọ. wọ́n ti wá sórí ètò yìí rí o bóyá ẹ̀ gbọ́ ni o. kí ló kọ wọn. ọ̀mọ̀wé Alimama ni wọ́n ti wá sórí ètò yìí rí bóyá ẹ̀ gbọ́. ẹ̀wò bẹ́ẹ̀ ti ronú kẹ́ tó sọ láyé àwọn ìjọba àná ẹ̀ ní ronú tó béèrè kọmíṣánná kan tẹ́ fi sọ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì lérí tọjà wàláì ká sọ tòótọ́ fúnra wọn táwọn sọ́jà ń ṣe ọ̀dà kọ́dà àwọn èèyàn ti ń kọjá lọ tó bá wọn kọjá lọ wọ́n máa fi lára wọ́n máa fi sí ọwọ́n ajú báyìí bẹ́ẹ̀ ni sẹ́yìn tí ń pàṣẹ ọjà lé wọ́n ní ẹlé lóòótọ́ kọ̀ da káwọn èèyàn máa pàṣẹ títí àmọ́ àwọn tí ń kó nira bá wàhálà lù bọ́ọ̀ bá rìn lọ wàhálà bọ́ọ̀ bá dúró wàhálà wọn. ìwòye ti ọ̀dọ́ ti yín ní ìwòye tọ̀dọ̀ tí yín kókó à ń lò náà ni 09136556952 ní òjòkó tí à ń lò lórí ètò yín ètò wa ètò ẹ bá wa dá sí ní kàn dá múlẹ̀ 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. ẹ kò jùmọ̀. Hello, ẹ káàárọ̀. ẹ kò jùmọ̀ orúkọ yín o. Anímọ̀lá láti Ìlọrin. à ń gbọ́ yín o. ọlọ́wọ́ máa kí àlejò àwọn kúrin ọlọ́wọ́ máa sọ̀rọ̀ àtàbọ̀ lágbára ọ̀rọ̀. ní àkọ́kọ́ náà lórí èrò àtọ̀ ààbò tí ẹ bá ní gọ́ọ̀bù òṣètò àbí chairman fẹ́ lórí ìlú gbàgbọ́n tí òṣètò òun tó òun kàn ń wí jù. ìkọlù gbàdúrà náà mọ̀ pé èrò ètò ààbò ní àwọn oníjàmbá yìí wọn àkọ́ tó pẹ́gbẹ́ kan làwọn wá o wọn àti sọ́kùn kìíní kan làwọn ń fẹ́ àdúrà tákàgbà ní kọ́lọ́ ọba wa yọ ọkọ yọ ojú wọn kúrò ní Kwara ó lé wọn kúrò yẹn ká má máa fi sùn tó bá yá yin alága kan pọ̀ lọ́bì kan tálága ṣe ibẹ̀ ní sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí tó wọ̀n kan sùn bẹ̀ òyìnṣẹ́ tí wọ́n ṣe wọ̀n lè ṣe jù báwọn lọ tó bá tàn kọ́ náà bá wà ń bẹ tó ìjọba mi ló wà ń bẹ tó bá ṣẹlẹ̀ kí ni àwù ó ti ṣẹlẹ̀ àdúrà láàmú gbà kò sẹ́ni tí ọkàn gbogbo ọlọ́jọ́ kan tábà nísìnyí ọlọ́kà ń tara ló gbàtà tí wà ń Kwara lọ́rọ̀ tí atọ́kùn wa sọ tẹ́ ń béèrè lọ́wọ́ àlejò wa pẹ̀lú alága ìpínlẹ̀ Ìlọrin West tó wá níjẹ̀jọ́ ní èrò bá àlejò wa gan gbé lọrin tó bá yẹ bá ń gbé lọrin ni ẹni wọ̀tán lè wà nínú Ìlọrin yìí àwọn alága ṣe wọ́n wá ń yẹ gbogbo wọn kò sínú àṣẹníká wọ́n fowó ìdò débẹ̀ ni wọ́n gba kọ̀rọ̀ wọ́bẹ̀ ni wọ́n ti wọ́bẹ̀ náà kò sẹ́ni tí ó kàkàkà tó kò sì kò tí ó máa tẹ́ ṣe sẹ́sìn ka àdúgbò kọ̀ọ̀kan ẹ pé alága tó wá níjẹ̀jọ́ ẹ pé kéèkì rẹ̀ fún wọn bẹ̀ wọn ẹ sáà ní ìkọ́dù rẹ̀ tí wọ́n fi mọ̀ àbẹ̀wò tí wọ́n ń gbé lọrin o tí gbogbo tí wọ́n ń ka ìkọ̀ sápẹ̀yìn tí ń gbélé rárá ọlọ́wọ́ máa tẹ̀kọ́ àti ẹ ṣe gan fún ìwòye ti ọ̀dọ̀ tí níwòye tí wọ́n ni. ẹni yìí Ògúntọ́lá Adéoyè Olúwaṣeun wọ́n ní kí ẹ sọ ipa Bukola Saraki gẹ́gẹ́ bí ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí àti àwọn iṣẹ́ pọ́n gbé wá sí ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí níwòye tí wọ́n ní o wọ́n ní kí ẹ̀ka ẹnìkan níbí yìí Olúmọ Fawaz wọ́n ní fún ọdún 16 nípínlẹ̀ Kwara wípé ìlérí asán ni kò sówó òṣìṣẹ́ kò síṣẹ́
wọ́n ní ṣùgbọ́n ìgbà tí aa dé gbogbo nǹkan ti dá báyìí wọ́n ní pdp ó di ayé àtúnwá ìfì sáwọn ìbéèrè yẹyẹ Honorable Adesina. àdúpẹ́ fún ẹni tó sọ̀rọ̀ tán sí tó ní 16 years kò sí nǹkan kan bẹ́ẹ̀ àdúpẹ́ ṣé ìpínlẹ̀ Kwara náà lòun náà gbé ńgbà náà àbí yóò ṣẹ̀ṣẹ̀ dé ìpínlẹ̀ Kwara nísìn ṣé nínú kò sí nǹkan kan nínú ọdún mẹ́rìndínlógún ṣé after ọdún mẹ́rìndínlógún ni Kwasu wà ń bẹ̀ after ọdún mẹ́rìndínlógún ni flyover wà ń bẹ̀ Dagodi Center after ọdún mẹ́rìndínlógún ló wà ń bẹ̀ Afesia College after ọdún mẹ́rìndínlógún ló wà ń bẹ̀ so ṣé báyìí ṣe ẹ mọ̀ pé ìtorí pé ẹlòmíì ò kàn sọ̀rọ̀ pé ọdún mẹ́rìndínlógún ò ṣe kankan ò ṣe kíníkan ò ṣe kíníkan ṣe pé irọ́ tí wọ́n pàjọ́ sí nìyẹn tani Bukola Saraki 17 trillion òun ló wà lákàtì rẹ̀ òun ló gbogbo Kwara ló ti ná ọmọ Kwara ti gbọ́n o gbogbo ìdẹ́ ìsọ yẹn kò ta létí ẹnì kankan mọ́ o ẹ mọ̀ pé ní ìyá àṣẹni kò ṣe kankan ní ìpínlẹ̀ Kwara sáré gbogbo tí wọ́n ṣe tẹ̀ tí ilé kan bá nínú ẹ̀ nínú gbogbo tó ṣe kalẹ̀ yìí so ti yẹ báyìí nísìn. lójú pọ̀ WhatsApp alàgbà Yẹmí Aṣáájú níwòye tiwọn wọ́n ní àwọn ò lè gbàgbé iṣẹ́ burúkú PDP sí àwọn èèyàn ìpínlẹ̀ Kwara níwòye tiwọn yẹn alàgbà Yẹmí Aṣáájú nípò WhatsApp nǹkan tí wọ́n fìdí ní ẹ̀ka pẹ̀lú mi. ẹ kú ojúmọ́. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín. ẹ kú ètò náà orúkọ mi ní Abdulmomen Walesu láti Ìlọrin. kámọ́kámọ́ dákun àlejò wa ǹjẹ́ ẹ lè rí àlàyé kan ṣe fún wa nípa Kwara North nípa ìgbé ìjọba lọ́bẹ̀. ìbéèrè mi náà. wọ́n á fèsì síbẹ̀ nìkan wọ́n ní Kwara North wọ́n á fẹ́ ṣe gómìnà níwòye tí yín kílẹ̀ fi wò. nínú ẹgbẹ́ ìgbà tó ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ wa àwọn adarí ẹgbẹ́ tí wá wà tí wọ́n ń ṣe ètò níbàámu àti bó ṣe rí yóò lọ Kwara North ẹ mọ̀ pé èyí tí 2023 tí a ṣe lọ Kwara North la gbé ní PDP sónù gọ́vnà sí tí Yama Abdullahi tó ṣojú PDP nígbà yẹn tọ́lọ̀ fi ní alùlẹ̀ ńgbà yẹn ṣe understand yóò wá sọ òun kọ́ àwọn adarí ẹgbẹ́ ni particularly wọ́n sọ fún wa pé inú ẹgbẹ́ tiwa o àwa lo zoni kankan báyìí ẹni bá ń wá gọ́vnà kó jáde ni. ẹ tilẹ̀kùn mẹ́nikẹ́ni. tilẹ̀kùn mẹ́nikẹ́ni ẹni bá wá gọ́vnà kó jáde tó gbangba sùn lọ yẹ jáde. ẹ ká lọ lé Honorable Adesina ẹ hàn lé lábàá lónìí lórí ètò yín ètò wa ètò ẹ bá wá dá sí ní kàn dá amúdé 8.7 tó wà ní Ìlọrin ní ìpínlẹ̀ Kwara àlejò mi lónìí tó yẹ pé àwọn náà ni wọ́n ń sojú abẹ níkò àwọn náà ni Honorable Lawal Shakiru Adesina tó ń pè ní Shina Adanla wọ́n jẹ́ èèkàn ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kwara oníkẹta wo oníṣèjọba nípínlẹ̀ Kwara àti pàápàá jùlọ PDP wọ́n ṣe gbàjọba nípínlẹ̀ Kwara 2027 òun náà ni àwò lónìí lápadà tó bá di ọ̀la fún akọ́tún ètò yìí Táíwò Adéyẹmí ni orúkọ mi lẹ́ẹ̀kan sálẹ́jọ́ akín lónìí pé ẹ kú ìrìn ẹ sì kú bẹ́ẹ̀ ṣe farahàn ní orí ètò yìí a máa kàn sí ilé òkèèrè torí ọ̀rọ̀ táwọn wò yìí ó jẹ́ ọ̀rọ̀ tó ń lọ ṣe gan fún àkókò yín tó Táíwò Adéyẹmí ni orúkọ mi ó dàbọ̀. tẹ́ ẹ bá ń gbọ́ tó ń dún ọ̀rá tẹ́ ẹ bá ń gbọ́ tó mi lẹ́ jìjì jìjì tẹ́ ẹ bá ń gbọ́ tó ń dún ọ̀há tẹ́ ẹ bá ń gbọ́ tó mi lẹ́ jìjì jìjì ẹ má yí sọ́tún ẹ má yí sósì Diamond FM ní kẹ́ ẹ máa gbọ́ 88.7 FM àwọn náà ní ilé iṣẹ́ tó pọ̀ jù owó come on let's go ilé iṣẹ́ alálùbáríkà Diamond FM ní bàbá wọn. gbé polówó ọjà rẹ wá síbẹ̀ o. kájẹ́ kó dẹ̀ bú gbájẹ́. ètò tó kojú owó. Diamond FM lẹ́ máa ti gbọ́. alright ètò tó gbà yá yìí. Diamond FM ní kẹ́ ẹ máa gbọ́ o. ọ̀rọ̀ níbi odò jíjì. ilé máa bẹ́ lọ́sàn-án. Diamond FM ní bàbá wọn. kò sẹ́lẹ̀gbẹ́ láwùjọ. gbé polówó kọjá kọta ní wìrìwìrì. Diamond FM la fẹ́ máa gbọ́ o. la fẹ́ máa gbọ́. Diamond FM la fẹ́ máa gbọ́. ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa.